mama disgrace àwa kan and disgrace our gender wa Femi Adebayo tí o bá bọ́sà within 24 hours kó bẹ́ gbogbo obìnrin àgbáyé Femi Adebayo ẹ wo ẹ̀yin òbí Femi Adebayo ẹ sọ fún tí o bá bọ́sà bẹ́ gbogbo obìnrin kó take serious apology gan Femi Adebayo èmi bínú sí ẹ gidi èmi ọba Elizabeth bínú sí ẹ gidi fọlọ́pàá mú mi kẹ́ fọlọ́pàá gbé ẹ tẹ̀ lọ pa mí. àmọ̀túnkì yín káàbọ̀ ẹ̀yin èèyàn wa sórí ìkànnì Billionaire TV ọ̀rọ̀ tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní káfíńtì yín létí o nípa arákùnrin tí wọ́n pè ní Bobrisky èyí tí wọ́n fún ní awọ́ọ̀dù best dressed female ní ibi àṣeyẹ kan tó wáyé láàrin àwọn òṣèré tíátà Yorùbá so madam sọ ṣe bẹ́ẹ̀ wá láwọn ní ọ̀rọ̀ kan tàbí méjì láti sọ lórí ongoing saga náà tó ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ọ̀pọ̀ tó fẹ́ sọ dábàlẹ̀ ṣe ń gbọ́ ẹ̀jọ̀ nọ́mbà bẹ́ẹ̀ bá wa subscribe kẹ́ bá wa like kẹ́ bá wa comment ẹ ṣeun. mo pariwo gbà yẹn táìmù ẹ̀ náà fi stop party ẹ̀. Idris lórúkọ ẹ ń jẹ́ o kì í ṣobìnrin. nísìnyí ọmọ yìí ti ń ṣe ó ti ń ba lọ ó ti ń múra nísìnyí ó ti ń gbé Bobrisky àtàwọn obìnrin wọ́n ti ń gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn Bobrisky win ní best dress láàrin obìnrin Idrisu ọmọkùnrin tá a rí tó yẹ kó okó ló gbé wáyé ìjọba Nàìjíríà yìí èèyàn ẹyẹ ẹ̀dẹ̀ wo ọmọkùnrin títí so definitely ẹ̀ ń sọ fún àwọn ọmọ tó ń bọ̀ younger ones pé wọ́n lè máa ṣe bí obìnrin pé kí ọkùnrin àtobìnrin kọ́ máa dóra obìnrin àtobìnrin kọ́ máa dóra wọn kọ́kùnrin àtobìnrin ọkùnrin máa dóra wọn ẹ kúkú bá wa legalize kátìmọ̀ pé Nàìjíríà ní Sódómù àti Gòmórà ti fẹ́ bẹ̀rẹ̀ ká mọ̀ pé lu ìní ohun tí ò bá tó tuni lójú jolè lọ wà ohun tí ò bá da ò da nǹkan tí àwọn ọmọ tí new generation yìí tí wọ́n ń kọ́ wa ní tó ń kọ́ àwọn ọmọ nísìnyí kò dára rárá. Fẹ́mi Adébáyọ̀ ojú gbà mí tì fún ẹ ojú ó gbà mí tì fún wọ Fẹ́mi Adébáyọ̀ yẹn ojú gbà mí tì fún ẹ ìwọ tó jẹ́ SSA tó tún fún gọ́ọ̀mẹ̀ntì ìwọ ló gbé máìkì ló announce ẹni tó jẹ́ transgender ó announce ẹ pé òun ló best dress láàrin àwọn obìnrin Fẹ́mi Adébáyọ̀ ṣé fẹ́ẹ̀mù náà ló kó sí ẹ lórí tó bẹ́ẹ̀ yẹn. àwọn òní ẹ̀yin jọ́ọ̀jì wo ló dárú ẹjọ́ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin jọ́ọ̀jì wo lẹ kó pọ̀ tẹ́ ẹ mú gbogbo àwọn obìnrin wa tó wà bẹ́ẹ̀ tẹ́ ẹ rọ́bìṣì obìnrin. tọ́ bá ní bó ṣe ń bẹ̀rẹ̀ rẹ̀ ẹ lè wọ́n lè this is tọkànnà ó ní this is what that man was saying before his arrest of kọ́ wá arrest mi náà. ẹ arrest mi kẹ́ ẹ wá gbé mi kẹ́ ẹ ní mo sọ pé kẹ́ ẹ gbé Bobrisky kẹ́ ẹ ní Bobrisky mo sọ pé ọkùnrin ni mo lọkùnrin ni Bobrisky ọkùnrin ni ẹ ò kí ń ṣobìnrin. ẹ wá fọlọ́pàá gbé mi bóyá máa pàṣẹ ètò lọ ẹ kúkú pàṣẹ ètò lọ ká ní pé kí ló dé kán ní kí ló ṣẹlẹ̀ kẹ́ ẹ ní káwọn obìnrin kan máa dóra wọn kọkùnrin máa dóra wọn. irú dáadáa òṣìwò lélẹ́yìí gan kí lè tẹ̀ ń ṣe fún wa nílùú ìtẹ́ ìmúnú wa dùn gan pàápàá. ojoojúmọ́ kan máa rí nǹkan tó máa bàyànú jẹ́ ni kí ló dé gan pàápàá nílùú ìgan. ìwọ Fẹ́mi Adébáyọ̀ yẹn ó wá gbé ẹnu ó ní ìyá ó ní àwọn àbúrò ó ní àbúrò obìnrin ló bóbìnrin ó fẹ́ ìyàwó obìnrin sílé ó wá rọ́bìṣì àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn tó bá ní bó ṣe ń bẹ̀rẹ̀ rí tó bá ní bó ṣe ń bẹ̀rẹ̀ rí tó bá wá yójú kọ yín ẹ̀ ní wọ́n yójú kọ yín tó bá wá bẹ̀rẹ̀ sí ní máa lálàá rírìkúrì ẹ̀ rírìkúrì lójú ràn.
ṣé ẹ rò pé bóyá ibi tíátà yẹn mọ̀ pé ẹ rò pé ibi tó mọ nìyẹn láyé ni ẹ rò pé ibi tíátà ló mọ láyé ni ẹ wọ́n máa disgrace àwa kan ẹ ń disgrace àwa gender wa Femi Adebayo tí ò bá bọ́sà within 24 hours kó bẹ́ gbogbo obìnrin àgbáyé Femi Adebayo ẹ wo ẹ̀yin òbí Femi Adebayo ẹ sọ fún tí ò bá bọ́sà bẹ́ gbogbo obìnrin kó take serious apology gan Femi Adebayo èmi bínú sí ẹ gidi èmi Ọbalẹ̀ Elizabeth bínú sí ẹ gidi fọlọ́pàá mú mi kẹ́ fọlọ́pàá gbé ẹ tẹ̀ lọ pa mí if you can come on social media kó wá lọ gbé ọkùnrin ẹ wá ìwọ náà lè gba máìkì kó announce irú èèyàn bẹ́yẹn pé òun ni ó wí ní gbogbo obìnrin tó wà bẹ̀. ṣé gbogbo àtọmọkùnrin yẹn ṣẹjọ́ ń dóra yín ni ṣé Bobrisky wá jẹ́ obìnrin ni ní ìtí ìwọ ọmọ Bobrisky Idris yìí tó ń ba lọ Ọlọ́run gbọ́ ó máa yọ okú ẹ̀ á máa jẹ́ sí òhò ẹ̀yin obìnrin ẹ̀ sì ń bá ṣe ni ìjọ tẹ bá rí níta tẹ bá pọ̀ lórí ẹ̀ tẹ já sí òhò a fẹ́ mọ̀ bóyá obìnrin gangan ni ẹ ká tó fi ẹ́ lọ́rùn sílẹ̀ nonsense ẹ fọlọ́pàá mẹ́mi kẹ́ lọ tì mí mọ́lé ẹ lọ pa mí sọ̀hún kẹ́ lọ pa mí sọ̀hún nonsense gbogbo àwọn ọmọ yẹn ní ìsàn ọmọ youth gbogbo àwọn ọmọ sì ọmọ yẹn ò fẹ́ kàwé mọ́ gbogbo ọmọ ò fẹ́ kàwé mọ́ ibi tẹ́ bá wa dé rèé ẹ̀yin yẹ̀yẹ́ brit olórí burúkú oní fake life wọ́n fún mi ní slọ́ọ̀tì 5 kí n wá ọmọ tó ní wáẹ́ẹ̀kì náà ní kan wá wáẹ́ẹ̀kì náà mú kan wá kí ló tún wà ń bẹ̀ wọ́n ní kan ní kíní Lastra Lagos State lẹ́yìn Lastra kọ́dẹ̀ ní gbogbo àdúgbò yìí mo ti ń gbéra over 2 weeks gbogbo àdúgbò yìí mo ti ń gbéra pé ok Lagos State wọ́n máa ṣe nǹkan fún yín ẹ máa gbé yín lọ máa gbé yín bọ̀ wọ́n á tún máa fún yín lówó ẹ fẹ́ lọ ṣe àgbẹ̀ òní pé ẹ fẹ́ lọ roko lọ́hùn gbogbo nǹkan tẹ́ fẹ́ lò máṣíìnì ni àárí ọmọ tó qualify wọn ò ní tẹ́ bá rí ṣọ́ọ̀bù mi jọ sáòdè wọ́n tó 15 lórí mi ìmí àní mọ́mí ṣé mo lè lo JS èmi mo kọ̀ọ̀kan SS1 nìkan ni o gbogbo wọn kàn ṣe rádaràda kí ni gbogbo wọn ń ṣe everybody wọn fẹ́ ṣe tíátà àti tí òmórí kan àti tí òmórí kan fẹ́ kọrin bó ṣe wà yẹn wọ́n fẹ́ ṣe yahoo tí n bá jókòó síbi tí mo gbọ́ níbi tí mo gbọ́ àánú ṣọ́ọ̀bù mi tó bá máa di ìrọ̀lẹ́ ẹ máa rí àwọn ọmọ tí mo mọ ìyá wọn tí mo mọ bàbá wọn at least bá káwọn 1 2 3 máa ṣe kà bíi 5 tó jẹ́ pé ọkùnrin ni mo mọ ọmọ yẹn sí wọ́n ti múra bí obìnrin wọ́n máa rèdí lọ rèdí bọ̀ ni tínú bá bí mi gan máa ní orí ẹ̀ ti bàjẹ́ èmi máa ń pè ní inú wọn wọ́n máa rèdí lọ rèdí bọ̀ ni ẹ sọ gbogbo àwọn ọmọ ẹ sọ wọ́n di lábò ẹ sọ àwọn ọmọdé kọ́ máa dóra wọn àwọn ọmọkùnrin kọkùnrin máa yọ okó síra wọn kẹ́ẹ̀dẹ̀ bá wa fi òfin lé wọn dànù ẹ bá wa fi òfin ṣe ọmọ yìí máa bọ́ sórí social media á máa ṣoríṣiríṣi ó ń ṣe yàmàyàmà máa sùúrù sẹ̀wẹ́ yẹn tíra ìgbà yẹn ọdún ló mọ bí nígbà tí ọmọ yìí máa tọ́ ọmọ Idris yìí máa dé tó máa dé kílẹ̀ èdè báyìí àmọ́ tó ti lọ gbé kílẹ̀ tí pè wá ó tún wá ọlọ́run ló mẹni tó tì í ó tún wá dé báyìí ó tún gapá lé wa lórí ni ó tún sọ̀rọ̀ ẹ̀dọ́ba lé wa lórí ni ṣé mi ò bá sàmì ìpariwo dọ Bobrisky Idris ṣé mi ò pariwo orúkọ ẹ pé ò kí ṣobìnrin ọkùnrin ni ẹ ó máa fi ọlọ́pàá gbé èmi náà o ẹ máa gbé mi wo lẹ́lẹ́ nọmba 140 Pàjá Road ní ṣọ́ọ̀bù mi wà ẹ máa fi ọlọ́pàá gbé èmi náà rádaràda rọ́dọ̀rọ̀dọ̀ játijàti ìwọ́dà yamusa yóò wá bọ̀ sálẹ̀ ni ó wá ń ṣe nǹkan tó ṣe it could be anybody but o like bó ṣe yẹ kó rí fún yín náà nìyẹn ẹ̀yin náà kọ́ lẹ̀ ń jẹra yín lẹ́sẹ̀ ẹ̀yin kọ́ lẹ̀ ń ṣèkà fúnra yín ẹ̀yin onítíátà yẹn náà lẹ̀ ń ba yí ara yín jẹ́ ẹ rí ibi tẹ́ bá yí ara yín dé níbi ọ̀tẹ̀ níbi ká má cooperate láàrin ara yín
bóyá gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní ṣó yẹn bóyá owó ẹbẹ̀ ṣe tó wà yẹn bóyá ó ti rò pé wọ́n bá fẹ́ nìkan wọn ò ní fẹ́ lu ẹnìkan ẹ máa lọ ọjà sí ẹ máa criticize ẹ máa rojọ́ bóyá torí ẹ̀ ni wọ́n ṣe gbé kíní náà ṣe gbé fọ́kùnrin ẹ rí bá ẹ ṣe ṣayé ara yín wọ́n ti rí gbogbo ẹ̀yin tẹ́ wọ́n ti rí gbogbo sẹ́ẹ̀tì ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ni wọ́n ti rò pé tán bá fẹ́lẹ̀ ó lè dogun tòmí ìbí tẹ̀mí gbèrò sí nìyẹn kọ́ tó lọ fi ọmọkùnrin pààrọ̀ àwọn obìnrin ṣe rí lójú ayé yín gbogbo yín bẹ́ẹ̀ ṣe múra tẹ́ dàbí gẹ̀lẹ̀dẹ́ èyí tó dàbí eégún èyí tó dàbí òòṣà èyí tó dàbí àjẹ́ èyí tó múra gbogbo ohun tẹ́ ẹ mú gbogbo kọ̀síìmù tẹ́ ẹ mú ẹni bọ́ ṣe ṣayín mẹ́rẹ̀ àwọn àlọ́ gbé ọkùnrin wọn gbé lé yín lórí ṣe rí bó ṣe máa rí náà nìyẹn bó ṣe wọ́n ti ń ṣe fún yín lọ o wọ́n ti ń ṣe fún yín lọ o nígbà tí Lizzy Anjorin bọ́ síta tó pariwo tó ní ọ̀tẹ̀ ti pọ̀ jù kíní kan ti pọ̀ jù igbá kan ti pọ̀ jù ẹ wá pera yín àwọn celebrity ò lè pera yín ẹ̀sẹ̀ nǹkan kan yẹ̀yẹ́ britain gbogbo yín gbogbo nǹkan tẹ́ ẹ fi ń ṣe bí wọ́n máa fún yín wàásù kò sí tẹ́ ẹ lè ṣe wọ́n fún yín 200 kò sí tẹ́ ẹ lè dá lára wọ́n ti ẹ̀rí ní ìsìn owó náà fi ń gba kò mọ́ yín lọ́wọ́ ẹ wà ń bẹ̀ lójú ayé gbogbo yín wà ń bẹ̀ nígbà tí mo pa lábòsí most of you ẹ̀rí bọ́n ṣe wọ́ yín ẹ̀rí bọ́n ṣe floor yín lójú ayé yín ẹ̀yẹn onítíátà oníṣẹ́ àtà ṣe ìmọ̀ ẹ̀ floor ayé yín wọ́n floor yín nìsín wọ́n sọ fún yín pé ẹ̀ kì í ṣe èèyàn ìyí tẹ́ ẹ̀ dọ̀tí wá tó ẹ̀yin náà lẹ́fí tọ́ bá máa sọ́ báyìí orí ẹ̀yàn onítíátà yìí náà máa dá ògbèlè lórí ẹ̀rí sìn wọ́n wá gbé Bobrisky wọ́n gbé lé yín lórí kí ni Bobrisky tó yẹ pé gbogbo ara ike ló fi ṣara ó ń wọ kíní sínú ni ó ń wọ kíní sínú ara rẹ̀ Idrisu wá bá mi fà wàláì wà ná ó máa ná owó ẹ̀yẹ̀ mi àná ẹnu ó máa ná owó yẹn kó tó mọ̀ pé èèyàn ju èèyàn lọ torí àwọn obìnrin máa bẹ́ẹ̀ fà á anybody tó bá wà ní power mo fi ọlọ́bùrọ̀ àwọn obìnrin máa bá yín fà á lórí ọmọ Bobrisky yẹn tó bá yẹ pé Bobrisky tó bá yẹ torí Bobrisky lẹ́ máa fi da Nàìjíríà irú àrẹ́dì pẹ̀lú yín Idrisu ó ṣòkú bàbá ẹ̀ gan ó múra kọ̀rẹ́tì ó jẹ́ kórí ẹ̀ pé láàrin àwọn ẹbí ẹ̀ àwọn abọ́ sórí social media ó corrupt àwọn ọmọ ẹ wá ń sọ̀rọ̀ pé kíní kan ẹni kan fọlọ́pàá gbé mi ẹ wá fọlọ́pàá gbé mi káàdì kí ni mo sọ pé Bobrisky corrupt àwọn ọmọ ò fẹ́ kàwé mọ́ wọn ò fẹ́ kàwé mọ́ gbogbo ọmọ ti di drop out